àwa ọmọdúnwá nílẹ̀ Yorùbá lámúra kájéjé wájà. Káńtẹ̀ní pẹ̀lẹ́dẹ̀ ẹsẹ̀ àpé káńtẹ̀ní pàjá ẹsẹ̀ àpé mẹ́ta. Ìpàdé àpérò ọlọ́dọọdún ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà rè tún kò ìkejìdínláàádọ́ta irú rẹ̀ ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀yọ́, Oǹdó, Ọ̀ṣun, Èkìtì, Kogi, Kwara, Àjìdó, Gúúsù àtàbújá rè máa péjú pésẹ̀. Ààrẹ ẹgbẹ́ akọ́mọlédè Díákónì Ọmọ́wùnmí Ayáfálẹ́yẹ ń perí ìpínlẹ̀ Kwara re olùgbàlejò ìpàdé náà. Queen Elizabeth School Ìlọrin rò tí máa wáyé látọjọ́ 6 oṣù kẹjọ díjọ́ 10 oṣù kẹjọ ọdún 2023. Àkòrí ìpàdé rẹ̀ èdè, àṣà, lítírẹ́ṣọ̀ àti ìdàgbàsókè àwùjọ Yorùbá nílẹ̀ Nàìjíríà. Bísí Àńrè gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrazak re ní àyẹ́sí pàtàkì. Alága ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Ògùn Olórí Ayọ̀mípọ̀dáda Ayábọ́sẹ̀dé rè máa léwájú ikọ̀ ìpínlẹ̀ Ògùn lọ Kwara. Ìpàdé àpérò ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá nílẹ̀ Nàìjíríà ẹ jẹ́ kẹ́sẹ̀ dédé wa pé sí Kwara o.